Ẹ kú dédé àsìkò yìí, ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 29 oṣù kẹjọ ọdún 2024. Ẹniọlá Sálíù lórúkọ mi. Olóyè Bọ̀dé George ti sọ̀rọ̀, ó yànnàná àwọn ìdí tí Àtíkù kò fi lè díje dupò lọ́dún 2027 lábẹ́ rẹ̀. Ó ní kí ni Àtíkù ń wá kiri nírú ọjọ́ orí rẹ̀. Ó ní kó ṣe bíi Joe Biden kó jẹ́ káwọn ọ̀dọ́ díje dupò. Àfojúsùn mi kì í ṣe fún ọdún 2027 ṣùgbọ́n fún ọdún 2024. Àtíkù ló sọ bẹ́ẹ̀. Àtíkù rọ Bọ̀dé George láti bá Tinubu sọ̀rọ̀ lórí àwọn ìgbésẹ̀ tí kò tọ̀nà tó ń gbé látara àwọn ìmọ̀ràn tó ń gbà. Àìbalẹ̀ ọkàn bẹ́ sílẹ̀ tí gbòòrò ti ń dàrú pẹ̀lú pé ọjọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá kéde rẹ̀ pé kí Joe Ajaero yọjú sí iléeṣẹ́ náà ṣe pé lónìí. Lábẹ́ rẹ̀, àwọn ọ̀gá àgbà ní iléeṣẹ́ àwọn òṣìṣẹ́ jákèjádò orílẹ̀-èdè yìí ní ìpínlẹ̀ àtàwọn ẹgbẹ́ tó rọ̀ mọ́ ẹgbẹ́ NLC yóò kún pitimù sí olú iléeṣẹ́ ọlọ́pàá lónìí. Àjọ NCC ti pọ́n ní dandan fún àwọn ilé-iṣẹ́ ojú òpó ìpè láti rí wípé wọ́n parí ìgbésẹ̀ àsopọ̀ NIN àti síìmù wọn títí ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún yìí. Ìjọba àpapọ̀ ti fojú obìnrin tó ń dúnkokò pé òun yóò máa pa àwọn ọmọ Yorùbá àti àwọn ọmọ Benin lórílẹ̀‐èdè Canada hàn sóde. Àtíkù Abubakar ti bu ẹnu àtẹ́ lu ìlànà àti ìgbésẹ̀ ìjọba àpapọ̀ pé akẹ́kọ̀ọ́ tí kò bá tíì pé ọmọ ọdún 18 kò ní lè wọ ilé ẹ̀kọ́ gíga. Lábẹ́ rẹ̀, ó ní ìgbésẹ̀ náà kò dára rárá fún ètò ẹ̀kọ́. Ìpàdé tó wáyé láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ ASUU kò so èso rere o pẹ̀lú bí wọ́n tún ṣe sún sí ọjọ́ 6 oṣù kẹsàn-án ọdún yìí. Ìròyìn eré ìdárayá, ìdíje ife ẹ̀yẹ UEFA Champions League ọdún yìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu o. Àwọn ìròyìn lóríṣiríṣi ilẹ̀ ó jẹ̀gbádùn ẹ̀ tí ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.